Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo etí tó ń gbọ́ mi àti ojú tó ń wò mí. Ẹ̀yin olólùfẹ́ Anike Amil àti olólùfẹ́ sinimá àgbéléwò ilẹ̀ Yorùbá. Sinimá míì tún rèé o látọwọ́ Anike Amil, èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ Òkìrì Òkò. Sinimá yìí gbẹnu tán, àwòtúnwò ni, kódà ó kọjá àfẹnuròyìn. Anike Amil ló gbé jáde, Abíọ́dún Jimoh òun ló darí ẹ̀. Tí ẹ ò bá tí wò ó, ẹ lọ wò ó lórí Anike Amil TV. Apá kìíní ló ti jáde báyìí tí apá kejì sì ń bọ̀ lọ́nà. Eré tó gbẹnu tán ni, àmọ́ n ó sọ díẹ̀ nínú tó ṣẹlẹ̀ ńbẹ̀ fún yín, ẹ máa bá mi ká lọ. Ó dáná ẹ̀yin èèyàn mi. Nínú eré àgbéléwò tí àkọlé rẹ̀ ń jẹ́ Òkìrì Òkò yìí, apá kìíní yìí, a rí wípé Anike Amil tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlásùnbọ̀ àti Wùnmí Toríọlá tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúfúnkẹ́ nínú eré yìí. A rí wípé àwọn méjèèjì, a rí wípé wọ́n jọ ń gbé lẹ́gbẹ̀ẹ́ ilé kan náà ni. A sì rí wípé Àdìgún tí ń ṣe ọkọ Olúfúnkẹ́, ó nífẹ̀ẹ́ Ọlásùnbọ̀. Bẹ́ẹ̀ ni Dérìntọ́ tí ń ṣe ọkọ Ọlásùnbọ̀, ó nífẹ̀ẹ́ Olúfúnkẹ́. Àdìgún ọkọ Olúfúnkẹ́ yìí, ó nífẹ̀ẹ́ Ọlásùnbọ̀ débi wípé a tún máa pe orúkọ rẹ̀ ní ojú àlá nígbà tó bá wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ Olúfúnkẹ́. Èyí fa ìjà àti aáwọ̀ láàárín àwọn obìnrin méjèèjì, ìyẹn Ọlásùnbọ̀ àti Olúfúnkẹ́. Ìjà yìí le débi wípé wọ́n á máa bára wọn yọ òdì, débi wípé ìjà yìí ó ti ń dórí àwọn ọmọ wọn. Àwọn ọmọ wọn náà á máa bára wọn yọ òdì. Èyí ló fa kí Dérìntọ́ àti Àdìgún kí wọ́n gbìyànjú lórí bí wọ́n ṣe lè parí ìjà tí ń bẹ láàárín Olúfúnkẹ́ àti Ọlásùnbọ̀. Ibi tí Dérìntọ́ ti ń bá ìyàwó rẹ̀ Ọlásùnbọ̀ tó ti ń pàrọwà sí i nínú lórí bí wọ́n ṣe gbọ́dọ̀ parí ìjà tí ń bẹ láàárín òun àti Olúfúnkẹ́, ni ọmọ Ọlásùnbọ̀ tí ń ṣe Yẹ́misí ló ti sunkún wọlé tó ní ọmọ Olúfúnkẹ́ pọ́nlé, ó ta nǹkan sí ojú òun níbi tí ó ti ń ṣeré pẹ̀lú kànnàkànnà. Èyí ló tún mú kí Ọlásùnbọ̀ ó bẹ́ síta wípé òun ò dá sẹ̀ríà fún pọ́nlé ọmọ Olúfúnkẹ́. Bó ṣe sá síta tí Olúfúnkẹ́ gbọ́ tí ó ń porúkọ ọmọ rẹ̀, lòun náà bá bẹ́ síta. Ìgbà tí Ọlásùnbọ̀ tó pàdé pọ́nlé ọmọ Olúfúnkẹ́ tó gbìyànjú láti bá wí, Olúfúnkẹ́ àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin gbogbo wọn jọ dáwọ́ pọ̀, wọ́n jọ na Ọlásùnbọ̀. Ìyà tí wọ́n fi jẹ Ọlásùnbọ̀ yìí, ó mú kí Ọlásùnbọ̀, ó mú kó já ewé, ó mú kó fi ẹnu kó igi ìrókò, ìrókò olúwéré. Wọ́n ní ọmọdé bùrókò ó bojú ẹ̀yìn, ó ti gbàgbé pé òòjọ́ kọ́ lolúwéré ń pa ni. Ó fi ẹnu, ó fi jẹ ewé, bẹ́ẹ̀ ni ó fi ẹnu kó igi ìrókò, ó sì ṣépè fún Olúfúnkẹ́ àti àwọn ọmọ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin. Ó sọ fún Olúfúnkẹ́ wípé kò ní ìdí kankan láti yọ ayọ̀ lórí àwọn ọmọ rẹ̀. Ó ní tó bá rẹ́rìn lórí àwọn ọmọ rẹ̀, ó ní ó tún dojú àlá. Lẹ́yìn tí ìjà yìí tó bẹ́lẹ̀ tán, àwọn aráàlú wọ́n tún wọn ká, bẹ́ẹ̀ wọ́n sì bá wọn parí ìjà yìí. Ṣèbí bá a bá ń jà bíi kakúkọ, àmọ́ àwọn àgbà bọ̀ wọ́n ní òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀, òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀. Mo ṣe bí ẹyin lohùn, tó bá ti jábọ́ kò ṣeé ṣàmọ́. Kò pẹ́ sígbà tí wọ́n parí ìjà àti aáwọ̀ tó wà láàárín Olúfúnkẹ́ àti Ọlásùnbọ̀, lẹ́yìn tí wọ́n parí ìjà yìí ni wọ́n gbé òkú ọmọ mẹ́rin tí Olúfúnkẹ́ bí wá láti odò, wípé níbi tí wọ́n ti ń ṣeré lórí ọkọ̀ ojú omi, pé àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n jábọ́ sódò, wọ́n sì kú sódò. Ìgbà tó gbé òkú àwọn ọmọ yìí wálé, odò Olúfúnkẹ́ bẹ́ẹ̀ ló kérora púpọ̀ torí gbogbo ọmọ tó bí náà ló ti kú yìí. Àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní dárò pẹ̀lú Olúfúnkẹ́, ṣùgbọ́n ara ń ti Ọlásùnbọ̀ torí àjẹ́ké lánàá ọmọ kú lónìí. Ta ni ó fi àìmọ̀ wípé àjẹ́ àná òun ló pọmọ jẹ? Lótìítọ́ ó kúkú lè jẹ́ wípé Ọlásùnbọ̀ mọ̀ nípa kú àwọn ọmọ yìí, ṣùgbọ́n torí ọ̀rọ̀ tó ti sọ lánàá, ó ṣòro láti sọ wípé kò mọ̀ sí tó ṣẹlẹ̀ lénìí. Ọlásùnbọ̀ bẹ̀rẹ̀ sí gba ọkọ rẹ̀ Dérìntọ́ níyànjú wípé káwọn fìlú lẹ̀
káwọn lọ sí Abẹ́òkúta lọ́dọ̀ ẹ̀gbọ́n tiẹ̀ tàbí kí wọ́n lọ sí Èkó lọ́dọ̀ ẹ̀gbọ́n ọkọ rẹ̀. Ṣùgbọ́n Dérìntọ́ òun ní òun ò lè fi ìlú bàbá òun lẹ̀. Ó sì sọ fún Ọlásùnbọ̀ ìyàwó rẹ̀ wípé kí òun náà kí ó lọ kí Olúfúnkẹ́. Lótìítọ́ Ọlásùnbọ̀ gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ lẹ́nu. Lẹ́yìn bí ọjọ́ mẹ́ta tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, ó lọ sí ọ̀dọ̀ Olúfúnkẹ́ láti kí i, láti sì bá a dárò àwọn ọmọ rẹ̀ tó kú. Ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó ń sọ, ẹ̀yìn tí Olúfúnkẹ́ ni ọ̀rọ̀ yìí bọ́ sí. Kò pẹ́ sígbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀, Ọlásùnbọ̀ ara rẹ̀ kò balẹ̀ mọ́. Kì í jẹ́ káwọn ọmọ rẹ̀ jáde, kì í fẹ́ kọ́ kúrò sàkání òun. Bẹ́ẹ̀ kì í sì rán wọn lọ sódò. Ṣẹlẹ̀ rú ń bà pé kí Olúfúnkẹ́ kó má wàá pa àwọn ọmọ tòun náà láti gbẹ̀san àwọn ọmọ tiẹ̀ tó kú. Dérìntọ́ tí ń ṣe ọkọ Ọlásùnbọ̀, ó gbìyànjú láti rán àwọn ọmọ tó bí nínú ara ẹ̀ lọ sódò pé kí wọ́n bóun pọnmi wá láti fi wẹ̀. Ṣùgbọ́n ìyàwó Ọlásùnbọ̀ ó kọ̀ láti jẹ́ kí àwọn ọmọ rẹ̀ lọ sódò. Bẹ́ẹ̀ òun náà lòun ò ní lọ torí òun ní láti wà pẹ̀lú àwọn ọmọ òun. Torí ìdí èyí, Dérìntọ́ tí ń ṣe ọkọ Ọlásùnbọ̀ ó gbé kété láti lọ sódò láti lọ pọnmi fúnra rẹ̀. Ṣùgbọ́n ọ̀nà odò tó lọ ni ejò ti ṣá Dérìntọ́ jẹ. Ibi tí ejò yìí ti ṣá jẹ tó ń gbìyànjú àti pa ejò ni pàkúté tí wọ́n dẹ sóko ló tún mú lẹ́sẹ̀. Ibi tó ti ń gbìyànjú àti yọ tàkúté ẹsẹ̀, pàkúté tún mú lọ́wọ́. Inú oko ni Dérìntọ́ kú sí o, pẹ̀lú oró ejò ní ara rẹ̀. Wọ́n gbé òkú Dérìntọ́ wálé. Ọlásùnbọ̀ bara jẹ́ torí ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀. Ṣùgbọ́n ọjọ́ méjì mẹ́ta lẹ́yìn tí Dérìntọ́ kú, òun ni Ọlásùnbọ̀ ló kó àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ló kó òun àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n kọrí sí Abẹ́òkúta. Inú mọ́tò tí wọ́n wọ̀, ibi tó ti ń kọrí lọ sí Abẹ́òkúta, ṣe ni wọ́n rùn nínú mọ́tò tí àwọn tí wọ́n sì jọba àwọn mọ́tò pọ̀ ń rojọ́ wípé kí ló dé tí ẹ̀ ń rùn báyìí, ṣé ẹ kò tí ì wẹ̀ ni? Àbí ìgbà wo ni ẹ wẹ̀ gbẹ̀yìn? Wọ́n ní láti já Ọlásùnbọ̀ àti ọmọ rẹ̀ lẹ̀ ní ojú ọ̀nà kó tó di pé wọ́n dé Abẹ́òkúta tí wọ́n ń lọ. Ṣùgbọ́n bí wọ́n ṣe já wọn lẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kòbákùgbé tí wọ́n sọ, bẹ́ẹ̀ ni Dérìntọ́ ló tún sọ fún àti dírẹ́fà àtàwọn tó wà nínú ọkọ̀ wípé bí wọ́n ṣe ń lọ yẹn, wọ́n fẹ́ lọ sọrí mọ́gi ni. Ọlásùnbọ̀ gangan ló yẹ kó máa pè ní òkiri òkò, torí òun ló ń sọ òkò ọ̀rọ̀. Bó bá dẹ̀ ti sọ̀rọ̀ báyìí, àsọ̀rọ̀ ṣẹ ni. Torí mọ́tò tí ìrìn máìlì kan tó ti forí sọgi tí gbogbo àwọn tó wà nínú ọkọ̀ sì ti kú. Lẹ́yìn èyí, Ọlásùnbọ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ́n kọrí sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ní Abẹ́òkúta. Ìgbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun, wọ́n sì ń gbé pẹ̀lú ẹ̀gbọ́n rẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn ọdún mẹ́ta, ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀. Àwọn ọmọ Ọlásùnbọ̀ wọ́n lọ sílé ìwé, ṣùgbọ́n nígbà tó máa padà, méjì ló padà. Èyí tí ó jẹ́ àkọ́bí wọn, tí ó jẹ́ àkọ́bí Ọlásùnbọ̀, Yẹ́misí, kò tẹ̀lé wọn padà. Ọlásùnbọ̀ béèrè ọmọ rẹ̀, ó ní Yẹ́misí ńkọ́? Wọ́n ní ó dúró nílé ìwé láti kọ́ àwọn ẹ̀kọ́ sí àwọn lẹ́sìnì tí wọ́n ń ṣe fún àwọn ọmọ ilé ìwé. Ṣùgbọ́n Yẹ́misí kò padà wálé torí ibi tí eré yìí parí sí, a rí wípé Olúfúnkẹ́ tí wọ́n fi lẹ̀ sí àbà, a rí wípé ó pàdé ọmọ Yẹ́misí lọ́nà, ó sì fi ọ̀bẹ gún un níkùn. Eré yìí àwòtúnwò ni. Òkiri òkò, àwọn kan gan wọn a máa kí èṣù láàlú ògiri òkò, àwọn kan a máa kí ní ògiri òkò, àwọn kan a máa kí ní òkiri òkò. Kí nìdí tí wọ́n fi ń pe èṣù ní òkiri òkò? Kí ni tó máa ṣẹlẹ̀ nínú ipá kejì eré yìí? Ní báyìí kò tí ì sí ọjọ́ tí a dá fún apá kejì sinimá òkiri òkò yìí láti jáde. Ṣùgbọ́n kí ẹ lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa mọ̀ tí eré yìí bá ti jáde, ẹ like fídíò yìí, ẹ subscribe sí channel yìí, kí ẹ lè bọ́ sí comment section, kí ẹ comment òkiri òkò part 2, òkiri òkò part 2, òkiri òkò part 2. Nítorí pé ó ṣe pàtàkì kí ẹ dìmáàndì fún sinimá yìí, torí bí ẹ bá ṣe béèrè fún apá kejì sí náà ṣe máa tètè gbé jáde. Ẹ̀yin olólùfẹ́ Àníkẹ́ Àmì, ó dàbọ̀.